káàsán o bàbá. ẹ káàsán láti gbó. Láti ilé ìwòsàn ìjọba ti Òyìnbó òun láti wá. ẹ káàbọ̀. a gbọ́ wípé ẹnìkan tó ní àìsàn coronavirus ó wà nínú ilé ń bì. kòró kí ló pé. coronavirus. ọlọ́run ò ní jẹ́ kí sẹ́nu ilé tèmi kòró kẹ̀. bàbá ẹ ṣe sùúrù. ẹ padà ọlọ́run ò ní jẹ́ jésù tèmi ò ní gbà. bàbá ẹ ṣe sùúrù. gbogbo ẹni tó bá ní coronavirus ìjọba ti ṣètò ìtọ́jú fún wọn à mú wọn lọ sí ọsibítù wa à lọ tọ́jú wọn lẹ́yìn ìtọ́jú ìjọba tún ti ṣètò £1 million tí wọ́n máa fi tọ́jú ara wọn lẹ́yìn ìtọ́jú ní ọsibítù. èlò ló níjọba ń fún ọ. £1 million lẹ́yìn ìtọ́jú tí wọ́n bá ti tọ́jú wọn tán owó kékeré ṣé kò sí bàbá ẹ pẹ̀lẹ́. ẹ má bínú oje nínú gbogbo ilé wa yìí gbogbo wa la ti kókòrò òkúta ilé wa ti kókòrò kọ́ńbọ̀dù ilé wa ti kókòrò àbọ̀ ilé wa ti kókòrò mo ṣe 10,000 ìwọ́n rò pé ẹ bá ń fún ọ náà ẹ jẹ́ ìpín ẹ̀ jáde gbogbo ẹ̀yìn kòrò lálá kòrò jílẹ̀ kòrò tóbi ẹ máa bọ̀ owó jẹ́.